darling. Kí ló wá ṣe níbẹ̀? Sórí àgbéṣá. No! O tó lọ. Sórí àgbéṣá. Ó yá kó lọ síbẹ̀. Kó lọ síbẹ̀. Orí ẹgbẹ́. Mo bẹ́ẹ̀ sọ̀rọ̀. O tún náwó sí náà. Níbo lọ lánàá? Níbo ló wà ní dédé aago 6:00 lánàá? Mọ́mí ló rán mi ṣe. Abíyẹ́ mi sí. Mọ́mí ló rán wọn ṣe. Mami ló rán ẹ níṣẹ́. Kó lọ sí Mr. Beast kó lọ gbóúnjẹ wá. Bọ́dá délé ni. That's nice. Bọ́dá délé ló tún rán níṣẹ́. Ìwọ náà tún bá a parọ́. No! Ìwọ náà wo kò ṣe rí mi náà. Ó yàtọ̀ fún àwọn ọmọ aláṣẹ́wó lásán. Ìrìn tí mò ń rí ẹ tó ń rìn ní ọmọ aláṣẹ́wó ni mi ì lè fẹ́. Ó ní kí n fẹ́. Ìwọ náà wo ni tó ń rìn náà. Orí mi ò orí mi ẹ̀dùn. Ọkùnrin kankan orí mi ju wọn ní kọ́lọ́ ẹ̀sùn. Sorry. Wà ní position ẹ̀, mo fẹ́ bẹ́ẹ̀ sọ̀rọ̀ kékeré kan. Bọ́ síbẹ̀ yẹn mo fẹ́ bẹ́ẹ̀ sọ̀rọ̀. Bí mo ṣe wà yìí, ó ti rẹ̀ mí. Mo fẹ́ lọ relax nínú ilé. Tí o bá ti ṣe tán, tó bá ti ní nice time tán, ó fún mi láti jáde. Bọ́ bá rán títí lẹ́kùn. No, ẹ̀dùn ò lè sún sí. No, ẹ̀dùn. Àǹtí mi. Èmi sí. Abẹ́yìn náà kọ́ yìí. Ẹ̀yin tèmi Tọ́pẹ́ Badmus. Àrí má lè lọ àwò padà sẹ́yìn. Tí gbogbo ọkùnrin kúlé lórí. Ní useless thing yìí wá ń wọ́nlẹ̀ bí ìdọ̀tí. Ìlú ti lọ.